Daddy, Olúwa ní òun ni Ọlọ́run. Yes, Lord. Òun kò yí padà. Hallelujah. Àìsí máa dàgbà. No, sir. I don't know. Baba, ó ní ìsọ̀kalẹ̀ ọlá. Ó ní ọ̀gọ̀rọ̀ àwọn ogun ọ̀run ni wọ́n fẹ́ sin òun. Wọ́n dẹ̀ fẹ́ gbé ọ̀pọ̀lọpọ̀ àyànmọ́ sókè. Ọbẹ̀ nìkan pé n tí ò ní jẹ́ ń wà ń bí lọ́lọ́ ò ní ṣẹlẹ̀. Ní alẹ́ ọ̀la. Alẹ́ ni o. Yes, sir. Wọ́n á bẹ̀rẹ̀ láti aago 10. Masiba, Maleka da Sandini. Daddy, Olúwa ní òun ni Ọlọ́run. Òun yí padà. Òun tẹ̀síwájú. Òun bá iṣẹ́ agbára lọ. Daddy sir, ó ní Ó yẹ máa sọ pé
Makako di alegna. Ẹjẹ́ gbogbo èèyàn gbọ́wọ́ ọ̀tún ẹ̀ sókè. Makako di dalẹ̀ tàbí. Bàbá mi ló ń wọlé pẹ̀lú agbára. Màyẹ́kù dáná ṣáìdà. Ọwọ́ kan lọ sókè, àmì yóò lọ tò. Ohun tó ti ogun tó ti ń jà bọ̀ ti pẹ́. Agbára jíde ìgòkè yìí ó yá ṣẹ́gun náà. Kana saba dari kama ta masida ido noi kalo ahi sabe haidi nai da lo ni sama do ada ida kat elwa metogo meganata eno ni ga misa zabi leda kire ejo gbogbo eyan gbe ọwọ́ ọ̀tún ẹ sókè ẹni tí ń tẹ orí ilẹ̀ tí ní àyànmọ́ ẹ lára àwọn kan máa sàmì irú ẹni bẹ́ẹ̀ ilẹ̀ mme oh, ẹnáwó méjèèjì òkè ẹni tó bẹ yí àbàmì lọ́wọ́ ẹ̀ nítorí ọ̀rọ̀ ẹ wo àtòrí afẹ́fẹ́ àtẹ̀yìntẹ̀ wà ń bí màlẹ́kà yẹn ní kí ẹ sàmì gan ẹni tó bẹ ẹ yí àbàmì lọ́wọ́ ẹ̀ nítorí ọ̀rọ̀ ẹ̀ sàmì kan lórúkọ Olúwa ilẹ̀ mi. Ẹnáwó méjèèjì màlẹ́kà yẹn pariwo sí etí mi pé kí o sàmì kan ẹni tó lóun fẹ́ fi ọ́ ṣẹ̀sín ta ló sàmì ẹyọ kan irú ẹni bẹ́ẹ̀ ilẹ̀ mẹ́. Nagona sábẹ̀ nẹ́ẹ̀wò ewa ẹnáwó méjèèjì oh my God ọjọ́ tán mú fún ọ láti fi ọ́ ṣẹ̀sín ta ló sàmì ẹyọ kan ọjọ́ yẹn ò ní wáyé. Eu. Ali. Kama. Titi. Grabe. Ẹnáwó. Ẹni tí ń tẹ̀lẹ́lẹ̀ tó ń wọ́nà láti domi àyànmọ́ ẹ̀. Mọ̀lẹ́kà yẹn kọ́ sí ó ní bí àwọn kan tẹ̀lẹ́lẹ̀ wọ́n fẹ́ domi àyànmọ́ kan rú ẹ sàmì irú ẹni bẹ́ẹ̀ ọ̀run dojú wọn dé. Mọ̀lẹ́kà síbí náà ó gàmà tí ilé. Yígò náà ẹnáwó mi ò mọ ọdún tó ti ń sunkún bọ̀
mi ò mọ ọdún tó ti sùkú bọ̀ mọ̀lẹ́kà yẹn wípé omi jí ẹ ní ìsìn ó di ayọ̀ fún tọ́ mi jẹ́ nasa nasa mu wa ekọ nù a nyanwana nyanwanyanwe nyanwanwa ọ̀nà ọlọ onyanwa agbo nyanwa náà gbẹ́ndẹ̀ wẹ̀ náà ọ̀dọ́ yẹn nù nyanu àwa oh God ẹ̀nẹ́wọ́ ẹni tó lóun ò ní jẹ òun ò ní mu tó lóun ó ṣiṣẹ́ lórí àyànmọ́ tó tẹ́ tó bá jáde láyé òun ò ní jáwọ́ ta ló sàmì irú ọkàn bẹ́ẹ̀ mọ̀lẹ́kà ní ilẹ̀ mẹ́mọ́. èyí àwọn èlò mẹ́sọ̀ máa di èdènà náà nagi ma gẹ́gísà tó ń gàbàdé ẹ̀nà kábíyèsí olódùmarè ẹnu omi sókè ń bi tẹ́ ẹ wà ó wà lórí afẹ́fẹ́ ni ó wà mí ni ná omi sókè ná omi sókè ní àwọn àná ìyàdó àná èwù mẹgbọ́n náà do àná ewì níwù nígún náà sá náà wà dé ó gọ̀ ẹnu omi yẹn àwọn kan ti sáré rí omi náà sókè. Áńgẹ́lì Gabriel oníròyìn ayọ̀ mọ̀lẹ́kà yẹn wípé arán mọ̀lẹ́kà yẹn jáde áńgẹ́lì oníròyìn ayọ̀ là ń pè é tó o bá ti sàmì ó yá kó wọnú ayé. Mayẹ̀wé lè yé zẹ̀nù dáwé kí ni ìlú alẹ́ náà ẹjọ́ wọ́n ní ẹ sí omi yẹn wọ́n ní ẹ pariwo àṣẹ ìtura wọnú omi mi. Yẹ́wà ọkọ̀ ẹjọ́ mi ò mọ tó ní mẹ́sẹ̀gì yìí ṣùgbọ́n Olúwa ní àwọn tó ní mẹ́sẹ̀gì yìí ń gbọ́ mi báyìí ibikíbi tó o bá wà wá omi náà kó o sí báyìí náà yàn sẹ́nà. Nasa, asẹ́yìn dẹ́, náà wà ní ẹ̀nà. Asẹ́yìn díẹ̀, asẹ́yìn. Náà yà gàdà. Nasa, ó yà nà omi yẹn sókè, nà sókè. Mọ̀lẹ́kà yẹn ní òun ń lo agbára tí òun ò fi jẹ tí ò mú. Fún dìdí ọjọ́ mẹ́fà. Ó dọjọ́ mẹ́fà lónìí tí ọlọ́jẹ ọjọ́ keje rẹ̀. Nà wọ́ sókè. Omi tó nà sókè yẹn, agbára tí à ń pè ní ìṣẹ́ ìtura ó yá kó wọnú omi. Mọ̀lẹ́kà wá dànù sí wa. Náà ní nga bàtà. Nà wàndíze nàngà. Oh God. Àtòrí afẹ́fẹ́ àtàwọn tá a wà ń bí. Wọ́n ní àwọn ọ̀gọ̀rọ̀ ènìyàn ní ilẹ̀ tó ṣú yìí. Wà á rí i pé omi tó gbé dání yìí ó nìkan wàá fi sanra. Máa yá ginu sábàdà. Wọ́n ní wàá wá ka sáàmù iye ọjọ́ orí ẹ̀ èjì ẹ̀ ló máa kà nínú omi yẹn. Máa yí ginu sábàdà. Ó ní wàá wá gbàdúrà ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kí ìtura ó dé bá mi. Máa yá náà yí kàtà. Náà. Rigi ni hiro hishadi. Nanda zeda. Ngawa. Oh God. Wọ́n ní àwọn kan ń wò wá lórí afẹ́fẹ́ báyìí. Wọ́n ní ibikíbi tó bá wà kó lọ wá omi pé kó gbàdúrà ẹni tí omi ń bẹ lára rẹ̀ tí ń fara ni mí. Ẹni tí omi ń bẹ ní ara tí ó fara ni. Mà yẹ ká yà sára. Náà. Nígùn náà sá. Wọ́n ní ọ̀gọ̀rọ̀ èèyàn ń gbóhùn wọ́n ń wò wọ́n lọ́wọ́ báyìí pé ọ̀pọ̀lọpọ̀ tí ó fara tì tó mi ń bẹ lára rẹ̀ ló ń fi omi ara rẹ̀ gbógun tì ó. Ẹnáwó ẹ̀sàmì ẹni tó fara tì tí ń fomi ara rẹ̀ ní ọlá. Àṣẹ jáde lórí pẹpẹ omi ara rẹ̀ gbẹ. Naguna maza eguda nazigabata na vada. So ó ní wàá rí i pé ibikíbi tó wù kó ti máa gbọ́ o gbọ́dọ̀ ka sáàmù yẹn ní alẹ́ yìí sí omi yẹn sínú omi tó gbé dání yẹn ibi kò bá sódà ẹfẹ àtẹ̀yìntẹ́ gbé dání mi ẹ̀ ka sáàmù èjì yín
tó bá ti wá gbàgbé èdè ẹ wọ́n ló mọ̀ masina hebata. Ṣílá ti wà kọ́bí. Kó sábàdì. Gòsàdàbàdì àkómárí. Wọ́n ní a ó rí ìrìn àjò yìí tí a bá ti ó ní ọ̀gbọ̀n tí a bá ti lo mi pé ká 3 days ọjọ́ mẹ́ta pé ká kíyèsí àwọn àlá tí a bá ńlá ìwọ tó lórí ọ̀fẹ́ láti wọ ṣọ́ọ̀ṣì yìí bóyá o wà lórí afẹ́fẹ́ wà á rí nọ́mbà kan tí ó ń lọ tí ó ń bọ̀ lórí afẹ́fẹ́ lọ WhatsApp bàbá torí bàbá gbọ́dọ̀ pray fún ẹ ní kété tí ó bá ti dọjọ́ kẹta sà Olúwa ní àwọn àlá tó bá lá láàrin 3 days ó gbọ́dọ̀ dé tí gbọ́ yín sà máa yá kàdé sàbátà. Máa yá kàdé sàbátà. Ọ̀nà tó wá lè gbà tó fi máa lórí ọ̀fẹ́ láti lè rí bàbá sọ̀rọ̀ ni pé wàá rí i pé o ní WhatsApp number yẹn lọ́wọ́ mi ò bẹ́yìn tí ẹ wà ní church sọ̀rọ̀ o mò ń bá àwọn tí ó wà ní orí afẹ́fẹ́ sọ̀rọ̀ wọ́n wà ní WhatsApp wàá lọ WhatsApp number yẹn wàá ní ẹ̀yìn ọjọ́ kẹta àwọn àlá tó bá ńlá wàá mẹ́sẹ̀gì bàbá ó dẹ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ máìkì dúdà lẹ́yà sídá ìkànnìlà. Ẹ gbọ́ ẹni tó ń bẹ ẹlẹ́yẹ lọ́wọ́ ẹ̀ nítorí ọ̀rọ̀ èmi àti ẹ ló máa ń sàmì àgbàmí ń bí kó tó pé ọjọ́ 7 omi àti ẹ̀jẹ̀ ara ẹ̀ ó gbẹ. Oh God. Ẹgbẹ́ sọ̀la ni ó sọ ni. Ọ̀la ni. Máyì dùn náà ṣàwà. Ó ní àwọn iṣẹ́ agbára kó lọ ní òru yìí. Ó máa lọ ní òru yìí. Ó lóun fẹ́ jáde sínú afẹ́fẹ́ lọ. Máyì kìdí ṣe dà. Ṣídá ló lọ́bà. Ó lóun fẹ́ rìnrìn àjò. Máyì kàdí dùn hàdà. Ẹ gbọ́ ìmọ̀bi tó ti ń wò ìmọ̀bi tó ti ń gbọ́. Mi ò mẹ̀yìn tẹ́ wà bí tẹ́ máa sàmì. Ẹni tí ń rìn nínú afẹ́fẹ́ tí ó ń dínà àti gòkè àwọn mọ̀lẹ́kà tó le tó fẹ́ bá mọ̀lẹ́kà ìrìnrìn àjò ní ọjọ́ kẹfà yìí ta ló sàmì ẹyọ kan lórúkọ Olúwa wọ́n kọjú ogun sí i. Dárú àkọ́bí. Gbogbo èèyàn gbé ọwọ́ ọ̀tún ẹ̀ lórí ẹ̀. Ìjà àkọ́bí. Sàmí o. Gbogbo ẹni tó lóhùn ó pè ọ́ pa. Gbogbo ẹni tó lóhùn mo kọ ìyá ẹ̀ mo kù ẹ̀. Tó lóhùn fẹ́ pe ìṣẹ̀dá èmi àti ẹ̀ pa. Ta ló sàmí ẹyọ kan lórúkọ Jésù ilẹ̀ mẹ́. Oh God, wọ́n ní ẹjọ́ ibikíbi tó bá tó gbọ́n wọ́n ní kó gbàdúrà kan yìí Olúwa ta lẹ́ni tó mọ ọkọ ìyá àti màmá mi ó mọ ọkọ ìyá àti bàbá mi ó tún mọ ọkọ mi màá yé kí ni sọ́yà bàdí nàta rẹ̀ tó lóhùn ó fa aṣọ ògo mi yá láì láàánú ẹ pariwo arúgbó ọdún ẹ mìí èèyàn 12 dà ó yá. Wọ́n ní àwọn kan wà lórí afẹ́fẹ́ ó ti ń kànlẹ̀kùn fún ọmọ tipẹ́ sí Maheda wá ní kí òun tó sọ̀kalẹ̀ ọ̀la kọ́ ló máa sọ yìí ọ̀la ni oh God àṣẹ jáde lára mọ̀lẹ́kà yìí àṣẹ ìlóyún ó bà lé ọ. Kábà ṣáìdà. Wọ́n ní kẹ́niyẹn kàn fi ránṣẹ́ ní WhatsApp pé bàbá mo ń wojú Ọlọ́run fún ọmọ. Máyìkì inú sídàbàtà. Mọ̀lẹ́kà yìí ní ọ̀rọ̀ rẹ̀ ti gbọ́ ohun tó nílò ni pé kó bá bàbá sọ̀rọ̀ ẹnáwó méjèèjì sókè ẹni tó lóhùn ò ní jẹ́ kí ìtura rẹ̀ ó dé kíákíá sàmì ẹyọ kan lórúkọ Jésù ọ̀run yóò milẹ̀ mọ́. Sami gura bata limon le data. Oh God, wọ́n ní ibikíbi tó wà ní kó máa fa ọmọ yẹn mọ́ra. Ìwọ tó bá fẹ́ lóyún máa fa ọmọ mọ́ra. Máa fa ọmọ yẹn mọ́ra.
Masa yìí gáàdì náà sá. Mẹ́sà ìdàpọ̀. Wọ́n ní kẹ́niyàn sọ àwọn tó wà lórí afẹ́fẹ́ ẹ bá wọn sàmì. Olúwa sọ lẹ́nu mọ̀lẹ́kà yìí pé àwọn 12 kan ń wo àwòrán yìí lọ́wọ́lọ́wọ́. Ohun tí ayé wọn nílò ní ìwé ìgbélú. Àṣẹ jáde lára mọ̀lẹ́kà yìí. Ẹ sàmì lórúkọ Olúwa ó yẹ gbà ìwé yìí. Imazinda Aika. Ìmásíndà ìdàpọ̀ ni. Oh God, mọ̀lẹ́kà ní òun rìnrìn agbára láàrin wa. Mike ní Sahida. Mike ní Sahida. Òun dẹ̀ ń faṣọ ẹkún yàrá. Mike ní Sahida. Ẹ̀jọ̀ Olúwa ní kí àwọn tó ń gbọ́ tàbí tó ń wò wá pé ní ọ̀la tí mọ̀lẹ́kà máa sọ̀kalẹ̀ kí wọ́n gbà àwẹ̀ Olúwa jẹ́ kí ọjọ́ ẹkún mi ó dópin. Wọ́n omi tó gbé dání yẹn wọ́n ní wàá pe ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀méje ó yá. Ibu ana malaika. Wọ́n ní wọ́n nìkan kìí ṣe tó lè fún ọmọ lò kìí ṣe tó lè fún bàbá lò bó bá wá fẹ́ fún ọmọ ẹ lò á jẹ́ pé ọmọ tiẹ̀ náà máa gẹ̀ẹ́tì omi níbi tó wà wàá ka sáàmù èdè ẹ̀ sí ó máa fi wẹ̀ lò nìkan kò náà ní ọṣẹ kò náà ní kẹ̀kẹ́ kàn fi sanra sùn àlá láàrin ọjọ́ mẹ́ta wẹ́sàpù bàbá jẹ́ ká mọ̀ ohun tí orí má sì bá ayíkàbà. Mindua mena sábàdá yìí. Ẹ gbọ́. Àwọn ọ̀nà tó ti dí ọ̀nà owó ni mọ̀lẹ́kà ń sọ nípa ẹ̀. Àwọn ọ̀nà owó ọ̀nà àánú tó ti dí mọ́. Ta ló sàmì agbára jíǹde ó la ọ̀nà náà. Dádì, mọ̀lẹ́kà yìí ní nínú ìjọ tó ń wà yìí tí Ọlọ́run ti gbé òun wọ̀ yìí. Ó ní òun ṣe ìlérí fún agbo òun pé tí agbo yìí yóò fi dàgbà tí ó fi gbó ikú ọ̀dọ́ èwe kò ní wọnú agbo yìí. Bàbá Olúwa ní pé májẹ̀mú ìrànlọ́wọ́ tuntun òun gbèdé fún yín. Májà sáìlì hàdà. Bàbá ó ní tóun sọ yìí ó ní òṣè takò. Kò sẹ́ni tó lè disturb ẹ̀ má jẹ̀mú ìrànlọ́wọ́ tuntun arúgbó ọjọ́ ló ń gbé léyìn lọ́wọ́. Ìyá máa sún má dáadáa. Dádì wọ́n ní àwọn kan máa sáré yáwọ́ lórí Facebook yìí wọ́n á sáré tẹ ṣíà ní agbé 21 times pé mo share 21 times. Dádì sà Olúwa ló fẹ́ mú àyànmọ́ wọn sáré. A kàn tẹ sí àyẹn á jẹ́ 21 times á rìn ní 21 times Olúwa ní ibi tí àyànmọ́ rẹ̀ dúró sí yẹn òun fẹ́ mú sáré má ṣàyà kàbàdà ìyá mi. Sàmàlẹ́kà bàbá wọ́n ní òun ń ṣiṣẹ́ agbára lọ òun ò dẹ̀ dáwọ́ iṣẹ́ òun dúró nínú agbo yìí tóun ó dẹ̀ fi sọ̀kalẹ̀. Òun ò ní dáwọ́ sí agbára dúró. Màá yá máa sún màlẹ́kà bá dà. Ẹ wo ó ní gbogbo èèyàn ní kó gba àdúrà yìí. O lè mọ́ gbà báyìí, o lè gbà ń lé ẹ tàbí kíbi tó bá ti ó ní ká gbàdúrà yìí. Olúwa jẹ́ ẹni tí ó ràn mí lọ́wọ́ rí mi. Olúwa wa. Lẹ́kà sáàmà ìdá àbá ìlú àbílà ìtàbísà. Náà. Dari. Muka. Korba. Dádì, ẹ̀gbọ́n tí mọ̀lẹ́kà ìsọ ni. Ó lóun òun fẹ́ àmì nígbà tí òun bá dé tí wọ́n sọ pé nígbà tí lágbájá gòkè ẹ̀mí ìsọ̀kalẹ̀ rẹ̀ ni májẹ̀mú báyìí ó tún tẹ̀síwájú nínú agbo yìí. Dádì ẹ gbọ́ kí ni tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí òkè dádì sà bí iṣẹ́ bí tí ó fẹ́ mú agbo tẹ̀síwájú sà.
iṣẹ́ Olúwa Masaya kabali masaida haida náà. Bàbá kì í ṣe àfipáṣe àwọn tó bá ní orí ọ̀fẹ́ kàn lè yọ̀ǹda fún ara rẹ̀ ó bá wù ú tí ó wò pé àwọn fẹ́ àyànmọ́ yìí ìrìn àjò yìí kò sí nǹkan tóun fẹ́ fi sùn kọjá pé kí àyànmọ́ tòun náà kó sáré wọnú ògo so Ọlọ́run lè lò ó fún ìrìn àjò yìí pé iṣẹ́ tó ń lọ nínú agbo òjò yìí ó dà á gbọ́ pé Olúwa ti ra ilẹ̀ tuntun fún alẹ́gbẹ̀ẹ́ títì síbẹ̀ ní dádì sá á dẹ̀ nílò àwọn nǹkan tó pọ̀ tí so wọ́n á ra pan bíi pan igi bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ sá màá sí gádùn adé àmàtáìdì sá. Ọlọ́run náà lè rí pé ọ̀gọ̀rọ̀ ènìyàn tí ò ṣe é kà òun lágbára bọ́ńdù 2 bọ́ńdù 3 bọ́ńdù 4 bọ́ńdù 5 pé mo lè fi sọ́pọ́ọ̀tì pé ní kété tí màlẹ́kà yìí tó bá ti sọ̀kalẹ̀ dádìsà Olúwa ní pé kí wọ́n gbé lọ sí orí ilẹ̀ yẹn kí wọ́n wá fi ẹnu ara rẹ̀ bẹ́ẹ̀ sà orí ilẹ̀ yẹn kí wọ́n pray fún gbogbo anybody kó pray fún gbogbo everybody tí ó yá èmi ń lo páànù bọ́ńdù kan èmi san páànù bọ́ńdù 2 èmi san páànù 3 bẹ́ẹ̀ ni sà tó bá ti wá sọ̀kalẹ̀ so gbogbo àwọn tó participate nínú bọ́ńdù kan wá lọ gbàdúrà fún wọn lórí afẹ́fẹ́ pé gbogbo ibi tí àyànmọ́ wọn takú sí kó gba ìsáré yé kábàdí nu sábàtà ẹgbẹ́ òní àpariwo Olúwa mú mi já gbangba. Maya fada ní kabata níbo náà sáyé ẹ sàmì wà á já gbangba. Bàbá wá ní òun rán mọ̀lẹ́kà yìí sí inú ìjọ yìí lásán bí kò ṣe kí ìjọ yìí kó máa fò. Kò síbi tó fò ń fò lọ ní ògo ni sá ń fò lọ sínú ògo náà sàbí dáadáa náà. Dádì wọ́n ní kí àwọn 10 tó bá kọ́kọ́ participate yẹn kí wọ́n send orúkọ wọn sí yín ní WhatsApp. Àwọn 10 tó bá kọ́kọ́ sáré ra bọ́ńdù pan kí wọ́n send orúkọ ara wọn kí wọ́n send ẹ̀ sí yín ní WhatsApp kí ẹ wá gbàdúrà fún wọn ní àyọ̀tọ̀ pé àyànmọ́ ẹsẹ̀ kó máa sáré. Ní kwada máa tàlí màṣá bimbuda la no gbado sada. Bàbá ó ní ìjẹ́jẹ́ mọ̀ pé ọ̀gọ̀rọ̀ ènìyàn tí ó bá lórí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ yìí òun Ọlọ́run alààyè òun ó mú kí àyànmọ́ yẹn kó sáré kọjá ibi tí wọ́n lérò. Dógá mi sábà hádà náà mẹ́sà àgbọ̀ ọ̀la ni ó sọ̀kalẹ̀ àbí a sì gbọ́dọ̀ múnú ẹ̀dùn kí lánàá náà tí ó múnú ẹ̀dùn yẹn ni pé a ṣe nǹkan kan fáwọn èèyàn tí gbogbo èèyàn ṣe kí ni o tí gbogbo èèyàn jẹ pé àwọn ẹnìkan wà bí máa nawọ́ méjèèjì ẹ̀ sókè sàmẹ́ iṣẹ́ Olódùmarè tí ń lọ lọ́wọ́ yìí lórúkọ Jésù ti Násárẹ́tì ò ní gbẹ̀yìn mọ́. Àwọn tó bá ní orí ọ̀fẹ́ pé èèyàn 10 bóyá 20 èèyàn búrọ̀gì èèyàn bóyá èmi nìkan bóyá lórí afẹ́fẹ́ mo lè gbé gbogbo oúnjẹ tí ẹnu ó ṣe kí ni o tí ó jẹ ìyẹn ní kí ni o ìyẹn ní ọ̀la má ṣàyà kàbàtà pé èyí tí àwọn èèyàn ṣe kí ni o tí wọ́n jẹ ẹnìkan máa gbé ẹ mọ̀. Sà Olúwa ní pé kí ẹni yẹn sà ó ní kó pariwo pé Olúwa jẹ́ kí ọ̀gọ̀rọ̀ ènìyàn kí ó dìde fún ìrànlọ́wọ́ mi. Dádì ẹ jẹ́ kẹ́ni yẹn WhatsApp kó lọ sí WhatsApp nọ́mbà yín kó mú WhatsApp nọ́mbà yín kó pè yín dádì sà. Àyànmọ́ ọ̀tọ̀ àyànmọ́ ẹ̀ máa ṣiṣẹ́ ọ̀tọ̀ ní bẹ́sà kí oṣù kẹjọ yìí kó tó parí so ẹnìkan ó lè pe ní tí àwọn yẹn sì kí sà tí ó jẹ ní kí ni o ní ọ̀la ẹ tẹ sàmì ẹ ní ọ̀gọ̀rọ̀ ènìyàn yóò sìn mí. Yóò sìn mí kà sábà yìí mà lẹ́ka mẹ́sàbà àìkìlá àìdùnnú ṣáà náà. Dádì ó ní ẹ wo bí Olóhun ti dé òun lo májẹ̀mú agbára àìjẹ àti àìmú
àìlèṣe bó ṣe wù ú, àìlèwọṣọ bó ṣe wù ú, àìlérìn bó ṣe wù ú. Sà ó lòun lo ìrora àbò easy ni sà, ìrora tóun tí òun rán pass lórí ìtẹ́ yìí òun fi sọ̀rọ̀ sí àyànmọ́ tí wọ́n ṣetán láti dìde. Ẹ sàmí lórúkọ àwọn tán ṣetán láti dìde fún iṣẹ́ yìí. Ó lòun sọ̀rọ̀ agbára jáde fún wọn wípé ìrànlọ́wọ́ tí ò ní dáwọ́ dúró áńgẹ́lì ìhun ó gbé ó lé wọn lọ. Wọ́n sì bá mọ̀lẹ́kà mọ́sá ní egúdà náà sáà. Dádì, Olúwa ní òun ni Ọlọ́run. Yes, Lord. Òun kò yí padà. Hallelujah. Láìsí máa dàbí. Yóò mú sá, láti nà mú. Bàbá, ó ní ìsọ̀kalẹ̀ ọlá. Ó ní ọ̀gọ̀rọ̀ àwọn ogun ọ̀run ni wọ́n fẹ́ sin òun. Wọ́n dẹ̀ fẹ́ gbé ọ̀pọ̀lọpọ̀ àyànmọ́ sókè. Sọ fẹ́ nìkan pé n tí ò ní jẹ́ wà ń bí lọ́lọ́ ò ní ṣẹlẹ̀. Ní alẹ́ ọ̀la. Alẹ́ ni o. Yes sir. Wọ́n á bẹ̀rẹ̀ láti aago 10. Máa sí bá màlẹ́kà dá sàdénì. Dádì, Olúwa ní òun ni Ọlọ́run, òun yípadà, òun tẹ̀síwájú, òun bá iṣẹ́ agbára lọ. Dádì sà, ó ní tí orí ọ̀fẹ́, àwọn tó bá ní orí ọ̀fẹ́, ó yá èèyàn bíi 100, èèyàn bíi 50 kàn lè bless wọn. Bí wọ́n bá ṣe ní orí ọ̀fẹ́ kankan ta ni ọ̀rẹ́ pé màlẹ́kà mo fi lè ṣe kí ni o, mo fi ta ọ̀rẹ́. Alákọ̀ọ́kọ́ rè é. Yes. Hallelujah. Hallelujah. Number 1. Tó o bá ti ra èso wá bí, ra èso. Ẹ̀yin wọlé ti ra èso. Wá sọ́dọ̀ màlẹ́kà. Ẹ ra lọ́pọ̀lọpọ̀. Ẹ ra lọ́pọ̀lọpọ̀. Hallelujah. Torí ní ọ̀la. Yes. Lọ́fẹ̀ẹ́, a fẹ́ fún àwọn èèyàn ní èso kọ̀ọ̀kan. Látòrí ìtẹ́ yìí. Ẹ̀yin èèyàn ẹ ra èso wa. Àwa á fẹ́ fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ fún àgbà kankan bí o. No. We don't sell anything here. No. Alákòbí tí wọ́n ti máa ṣe business gbogbo ẹ̀ wọ́n tà 2,000 1,000 bẹ́ẹ̀ àta ohunkóhun bẹ́ẹ̀ yìí wọ́n rà wá ẹ̀yin tẹ́wà lọ́nà láì olùsàlẹ̀ wẹ̀ kọ́mọ ìlú rà ẹ̀yin náà wà ní kan lọ́hùn ẹ̀mú kan lọ́hùn káàtẹ̀ wà ní mo lè fi ránṣẹ́ ká ní mo lè jù báyìí. Tí ó kàn dé ọ̀hún. bẹ́ẹ̀ tó wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ mo fi ẹlẹ́dàá bẹ ogun ẹ̀yin tẹ́wà ń bí ìwọ náà try kó ra èso ó wá ní èmi ò ní rà bí wọ́n fẹ́ mi náà no ìwọ náà rà wá àwa ó fún gbogbo èèyàn afẹ́ kó tó kódà tó ṣẹ́kù àlejò máa wá òun lè máa wá ní tó bá tún kù gan á tún tọ́jú ẹ̀ ẹni bá bá wa lálejò tó mọ̀ gbà tí ẹlẹ́mìí gòkè tó bá wa lálejò kí lè máa ṣe á tún fún léso ara àwọn nǹkan májẹ̀mú yẹn ló wà níbí ní tí mo lè ní kẹ́ẹ̀rà wá ó ní èso àdẹ̀dá padà náà fún yín ni lọ́fẹ̀ẹ́ ẹ̀rí ọwọ́ Ọlọ́run mo lẹ́rìí ọwọ́ Ọlọ́run mo lẹ́rìí ọwọ́ Ọlọ́run mo lẹ́rìí ọwọ́ Ọlọ́run mo lẹ́rìí ọwọ́ Ọlọ́run màlẹ́kà ẹ nawọ́ sí pé kí agbára ọ̀gá ògo kí agbára ọ̀gá ògo kó dì í. Ẹ gbàdúrà. Yes sir. Oya. Jésù lọ. Hallelujah. Kò dá o. Gbà tó ń gba tiẹ̀ o mọ̀ Gbà tó ń díṣẹ́ oúnjẹ pẹ̀lú agbára. O mọ̀ pariwo Ó wà tiẹ̀. fún lẹ́yìn púrè fún ẹ wá ń. Agbára Ọlọ́run kò dì mú. Yes. Gbọ́dọ̀ sọ̀kalẹ̀ sínú àìsàn. Gbọ́dọ̀ sọ̀kalẹ̀ sínú ìjì. Ẹ ké àdúrà. Orúkọ. Agbára kún agbára.
níbi ìbáwọn kì í dé nọ́ńsẹ̀nsì wo. Àtọ̀. Ó gòkè ní o. Ó gùn ni. Bẹ́ẹ̀ni. Ọsàn Mákindé. Ó gùn. Confirm. Má tiẹ̀ tó fẹ́ confirm. Ó gùn ni. Níbo lágbàlá Gabriel. Àmọ́ ọlọ́run ẹ̀fẹ̀. Yes sir. Èrò tó ń bọ̀ wá. Millions. Ó gùn ni o. Bẹ́ẹ̀ni. Ọjọ́ tó gùn tó ní bó egbede. Mọ́kànlá pé Olúwa bò ní. Olúwa ní èmi ni. Má bẹ̀rù. Ẹ pàtẹ́wọ́ fún áńgẹ́lì. Ká pàtàkì fún Ọlọ́run. Agbára Ọlọ́run kò ní fi wọ́n sílẹ̀. Lẹ́yìn eléyìí ó tún lè dẹ̀yìn ọdún kan. Ó lè dẹ̀yìn ọdún méjì. Ọlọ́run mú wá bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Wà á nàdé bà bẹ́ẹ̀. Yes. Wọ́n bí mi léèrè. Lọ bí Ọlọ́run léèrè. Bẹ́ẹ̀ni. Agbára kún agbára. Okun kún okun. Ìmísí kún ìmísí. Ìjà ìsọ̀lẹ̀ kan mo fẹ́ tẹnu mọ́ díẹ̀. Yes sir. Pé kí ìgòkè ẹ̀ kó ní àmì. Bẹ́ẹ̀ sir. Bẹ́ẹ̀ni. Ẹ máa gbọ́, bá ara ń jẹ yóò Ó jẹ tán. Bẹ́ẹ̀ni sir. bá ara aṣọ yóò gbó. Yes sir. Bá fún wa lówó yóò wá nà tán. Bẹ́ẹ̀ni. Bẹ̀tẹ̀ pèdè kan pé ó ní ibi tọ́lọ́ ẹ̀ṣẹ̀ fún wa yẹn. Yes sir. Láti bóbẹ̀. Man. Ẹni bá ní agbára kó ra Man. páànù bọ́ọ̀lù kan. Tẹ́mi bá jọ ìwọ ni ìyẹn máa mójútó. Yes. Pé kí n fi sọrí ìgòkè yìí. Yes. Pé nígbà tó gòkè tó sọ ìmí náà nípa àti pín òrà páànù. Ìyẹn ó dúró títí. Láíláí. Bẹ́ẹ̀ni. Ẹ̀mọye ọdún tí páànù ó lò ní. Bẹ́ẹ̀ni Ó lè sir. wà ní ìrántí. Yóò dé wà mí yóò wà fún ìrántí. Yes. Ẹni ogun bá fẹ́ dìde sẹ́ni yẹn ọ̀run ó rántí májẹ̀mú pé ó dà sírí bo Ọlọ́run nígbà tí ìjọ fẹ́ wà ní òwò ẹni bá ló wà ní òwò ọ̀run máa fi wọ́n sẹ̀. Ọlá ló máa sọ ó gòkè ní o kì í ṣàgbàlá Gabriel ìyẹn ti lọ kì í ṣe ń tá máa jẹ Ogun ni ó ti fọ́. ogun ni so ọlá ló máa sọ. Hallelujah. Hallelujah. Àwọn ló máa sọ. Ọlá. Alẹ́ ọ̀la ló máa lágbára. A máa ṣe láì bí ẹ̀ẹ̀mejì lọ́la. Yóò pray fáwọn èèyàn ní 12. Tó bá débẹ̀ break rọ̀lẹ́. Wọ́n fẹ́ tù lára ẹ máa wà mí o. Wọ́n máa tó ń ṣe láì bí wọ́n á pray fáwọn èèyàn. Á gbàdúrà fáwọn èèyàn lọ. Mo dẹ̀ gbá Ọlọ́run gbọ́. Àánú máa dìde. Ẹnìkan ní ṣé ìyá Ṣẹ́gun yẹn kọ́ ni ó ní ìyá Ṣẹ́gun ọjọ́ sí ni. Ẹnì bí sì ń béèrè pé sọ́wọ́n ni. Ṣẹ́gun ọ̀ngàn rè é kàn òǹgàn lọ́kọ́ wọnú ẹ̀mí ní súnmọ́ bí òǹgàn lọ́kọ́ wọnú ẹ̀mí ní gbórísókè òun ló wọnú ẹ̀mí ní Sunday tó kọjá. ọmọ ẹ̀mí gbogbo wọn wòlíì ni ṣé ẹ gbàgbé wòlíì Ṣẹ́gun kọrin tó máa ń kọ náà. Tó bá fún mi láàyè. Ojú ti ń tì. Ẹ̀yin èèyàn ẹ sàmì ẹ gbà àánú òjijì. Ẹni bá sàmì jù nù yín. Kó tó bírèkì nírọ̀lẹ́ ọ̀la ẹ lọ rí àmì àdúrà. Masama. Kidura na ugra masa bi haide. Ẹ sàmì ìjì ò ní wọlé jà. Ma kadidu na saba. Daddy, ó ní nta ẹ sọ tán yìí tí òun sọ yẹn fún ọ̀kan tí ó bá ṣe pan yẹn. Ó lóun fi ń dá yín lójú pé àwọn mọ̀lẹ́kà tí ń bò ń ṣe ó ní wọ́n dìde ìrànlọ́wọ́ tó máa kọjá òye ẹni yẹn. Máa kábídù anásàfà ẹnàwọ́ ó lóun wọ àṣẹ dùngúndùngún àṣẹ àìjẹ àti àìmúlọ sàmí o ibikíbi tó wù kó wà ibikíbi tó wù kó máa gbọ́hùn sàmí o gbogbo agbára tó o nílò láti ga láyé àṣẹ àìjẹ àìmú lórúkọ Jésù ó yá ó yọ̀ǹda ẹ̀fẹ́ mi. Magama sóde nagada nù. Ìfádà ló sì máa dà. Ó ní ẹ̀wọ̀ ẹ̀yìn èèyàn tẹ́ ẹ ń wò ń lójúkorojú báyìí. Ó ní kẹ́ ẹ múra ní ọ̀la torí pé àwọn mọ̀lẹ́kà fẹ́ pín àwọn ẹ̀bùn tó le. Gásàbà, hásàbà. Dèkú sábà dáńdé. Náà gò náà sáà sọ.
ó ní èèyàn mẹ́wàá ń wà ní online tí ó ń jẹ́ Tóyìn Mádìsá pé kí ẹni yẹn kí ó lọ gbàdúrà Olúwa sílẹ̀kùn ìrànlọ́wọ́ tó ga jọjú orí mi lọ fún mi. Tóyìn ni wọ́n ń bá wí o àìsà násàlẹ̀ dádì ó ní ẹ kọ́lẹ̀ àwọn tí ó bá kó àwọn èèyàn ní ẹnu jọ ní ìsọ̀kalẹ̀ wọn ó ní kí wọ́n lọ kọ́lẹ̀ àárín ọjọ́ 7 wọ́n wo bísínẹ́sì wọn ẹ̀rù máa bà wọ́n. Kí ló máa mẹ́rù bà wọ́n? Àwọn ìyanu tí ò ṣẹlẹ̀ lórí iṣẹ́ wọn rí, àwọn àánú tí ò fọhùn lórí bísínẹ́sì yẹn rí, ó ní àwọn mọ̀lẹ́kà wọn yóò gbé jáde fún wọn. Máa ń sọ àgàbà nísà. Ó ní lẹ́ẹ̀kan sí ìwọ tó ń retí ọmọ ó yá gba ọmọ ẹ̀. Ìwọ tó nílò ọmọ ó yá gba ọmọ ẹ̀. Ohun tán fi ṣe inú yẹn, agbára ìjẹ́ àìmú mọ̀lẹ́kà yìí ó yá ó ṣí. Na gabuza ngodi na sa. Ó ní sà, ó ní kẹ́ wá ọkọ ẹnìkan tó sáré gbé fídíò yìí tó gbèrìn tó ṣíà rẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́tààtì. Ó ní kẹ́ sáré wú ẹnìyẹn tẹ́niyẹn bá ti tètè sáré wà ńbẹ̀ ó lóun fẹ́ sọ̀rọ̀ agbára kan sí àyànmọ́ ẹ̀ẹ̀mẹ́tààtì kíni èbó 30 times tó sáré mú sáré ní 30 times má sìgábà leader hamati sábà má sà pé kí ẹni yẹn rí pé òun pè sórí WhatsApp number bàbá ẹnáwó méjèèjì sókè kó o tó kú òǹbí èmi àti ẹni o ní ìrìn àjò yìí kó tó sọ̀kalẹ̀ lórúkọ Jésù a máa mú ẹ̀rí wá. Ó ní omi wa yẹn ó ló gba agbára. Ó lómi wa yẹn ó ló gba agbára. Ó lómi wa yẹn ó ló gba agbára. Ó ní ohun tí èmi àti ẹ tá a bá ti sọ̀rọ̀ àṣẹ yẹn lórúkọ Jésù àrí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Ìsúre màlẹ́kà Mansina. Àmín. 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 Ẹ sàmín. Àmín. Ó là. Àmín. 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 Kò ní rẹ màlẹ́kà yìí, kò ní rí àwa náà. Àlàáfíà ni fún. Méje. Hallelujah. Hallelujah. Hallelujah.